kò lè lọ́dún kan sí ó má lè lọ́dún kan sí kò lè lọ́dún kan sí ó má lè lọ́dún kan sí ọlọ́jọ́ ìbí mo bá ẹ yọ̀ kò lè lọ́dún kan sí kò lè lọ́dún kan sí ó má lè lọ́dún kan sí kò lè lọ́dún kan sí ó má lè lọ́dún kan sí ọlọ́jọ́ ìbí àbá ẹ yọ̀ kò lè lọ́dún kan sí. ẹ bá mi pọmọ lọ́jọ́ bí ẹni o Ọmọba Olúfúnmiláyọ̀ o ẹ tún bá mi pọmọ lọ́jọ́ bí ẹni kí n gbọ́ o Oyèrónkẹ́ o ọlọ́jọ́ bí wá di méjì lọ́dọ̀ títà wá o ẹ̀rí gbé ọpẹ́ ní lọ́wọ́ Elédùmarè ọba ìyá mi Ọmọba Olúfúnmiláyọ̀ Jenet Abike Ashake aya Akinyefa o èdè ni màmá ń ṣọjọ́ bí ọpẹ́ ní lọ́wọ́ Elédùmarè ọba àti ọmọ wọn Oyèrónkẹ́ ọmọ ṣòwòkò nípẹ̀tùmọ̀lù ọmọ àtìyá ẹ̀rí wípọ̀rọ̀ ẹ̀yìn méjèèjì wá tọ́pẹ́ ìyá ò fojú sunkún ọmọ náà ò fojú sunkún màmá ẹ̀ ò jàre ọpẹ́ ní lọ́wọ́ Ọlọ́run ọba Ọmọba Olúfúnmiláyọ̀ Jenet Abike Ashake aya Akinyefa ọmọ wàásì nípẹ̀tùmọ̀lù àti ọmọ ẹ̀yìn Oyèrónkẹ́ ọmọ ṣòwòkò nípẹ̀tù Oyèrónkẹ́ kò sí bó ṣe lè pẹ́ láyé tó àwọn òbí ẹ̀wọ̀n ní fojú mọ sàré ẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ó ti ṣọdún èyí wá tún báwọn ṣe tẹ̀mí sí ni Ọmọba Funmilayo Jenet Abike màmí kò sí bẹ́ẹ̀ ṣe lè pẹ́ láyé ẹ̀yin náà ẹ̀ ní fojú mọ sàré ọmọ ẹrù tàbí àmọ́ ètú wò wọ́n nígbè káyé mọ́nú ilé ẹ ti ṣọdún èyí àtúnjọ ṣe tẹ̀mí sí ni lẹ́ni mo fẹ́ koríki bàbá ti tẹ̀yìn o ẹ̀yin lọ́mọ wọn nílùú pẹ̀tùmọ̀dù olú òjé nìyẹn ọmọ àrọ́ ti fẹ̀mí òjò mo lé mi torí òye olú òjé mo torí òye bóyá lẹ́yìn o mo láwọ̀ àjálẹ̀ fún mi jẹ́ òróyè ẹ̀jẹ̀ pété ajá ènìyàn ọmọ àbájá fún wọn láwọ̀ jẹ ẹ̀là mọ́kò mọ́lẹ́mi ò gbọ́dọ̀ jẹ̀gà ẹ̀là mọ́kò mọ́lẹ́mi ò ní dòrófó ijó ajá olóje bá kú bàbá yín àmúkẹ́gà méjì wọn rí wúwú bọ̀nù ni òkúdo lóòjà ọmọ àrọ́ tirẹ̀ bí òjò ọmọ búnibúni abẹ́ẹ̀kú wọ́ntì ọmọ dónídóní abìdímọ̀ràn ìmọ̀ràn yìí òṣònú lé ò gbá lọ ọ̀nà ò gbárò mo lẹ́yìn oníṣàlọ̀ fẹ́ni tí ò fẹ́ràn ọ̀hún títẹ̀ yìí olú òjé ọmọ ará tirẹ̀ bí òjò bíi ajá ọmọ àpàjá fún wọn láwọ̀ jẹ òjé ò gbọ́dọ̀ jẹ̀gà bẹ́ẹ̀ lẹ́ni dòrófó ọmọ ẹ̀jẹ̀ wẹ̀mí ṣáṣá lóde òjé ilé tòkúdò olú òjé ọmọ ará tirẹ̀ bí òjò ẹ̀rí bí n bá tún sọ pé mo nífẹ̀ẹ́ àbúrẹ́ nìyí ọmọ àdáde owó yẹn mọ ìpè ọ̀ọ́ni ẹrù jẹjẹ ẹ má ṣe dúró ká tó kí wọn nífẹ̀ẹ́ ọ̀ọ́ni wọn èrè bẹ̀rẹ̀ ká tó kí wọn nífẹ̀ẹ́ òye tó ká tó ń bẹ̀rẹ̀ lákì wọn nífẹ̀ẹ́ òdolú bàbá dúró kí wọn nífẹ̀ẹ́ tán bàbá kúkú ẹ̀pà polúwa rẹ̀ láṣọ ọmọ onífẹ̀ẹ́ àbúrẹ́ ọmọ àdáde owó yẹn mọ ìpè ọ̀ọ́ni ẹrù jẹjẹ Ọmọba Olúfúnmiláyọ̀ Abike Ashake aya Akinyefa ọmọ wáàsí mi nílùú pẹ̀tùmọ̀dù ẹ ti ṣọdún èyí ẹ nífẹ̀ẹ́ lẹ́yìn ṣàṣemọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba Oyèrónkẹ́ ọmọ ṣòwòkò nípẹ̀tù ó ti bá wọn ṣọdún èyí ó nífẹ̀ẹ́ lẹ́yìn ṣàṣemọ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba bẹ́ẹ̀ bá wá ń gbọ́ kíkí talẹ́ni tó ní kí n máa kí yín fún ọjọ́ òbí ẹ̀yìn o Olúwa gbé mi ga ló ní kí n máa kí yín fún ọjọ́ òbí ẹ̀yìn màámi Ọmọba Olúfúnmiláyọ̀ Abike àti gbogbo àwọn ọmọ yín wọ́n ní máa kí yín fún
ọjọ́ òbí ẹ̀yìn látòrí Olúwagbémiga tó fi dórí Àbáyọ̀mí tó fi dórí Dámiláre Olúwakẹ́hìndé èjìrẹ́ ara àṣokùn ẹ̀dújọ́bí ọmọ agbórí igi réferéfe aya wọn nílùú Kòròdú oríwù ọmọ ìlú Kúmẹ̀dẹ gbogbo àwọn ọmọ yín wọ́n ní máa kí yín fún ọjọ́ òbí ẹ̀yìn wọ́n lẹ̀ ti ṣọdún èyí ẹ wá nífẹ̀ẹ́ lẹ́yìn ṣàṣemọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba kò ní jáṣe mọ́ kò ní jáṣe mọ́ kò ní jáṣe mọ́.